Àwọn sọ́jà Amẹrika ti tún dé o. Òwe Yorùbá ló sọ pé àlejò tó bá fòru wọ̀lú igídá ni yóò jẹ. Ṣùgbọ́n àlejò tó bá ti dájọ́ àti wá sọ́nà irú wọn ni wọ́n ń palẹ̀ mọ́ gbàkàgbìyàn fún. Torí oyún oṣù mẹ́sàn-án ò gbọ́dọ̀ báni lálejò. Ní báyìí àwọn sọ́jà Amẹrika ti wà ní Nàìjíríà. Wọ́n dé tìbọntìbọn tìbọ́ǹbù pẹ̀lú gbogbo agbára ìjà tó wà níkàáwọ́ wọn. Èyí yàtọ̀ púpọ̀ sí tìgbà tí wọ́n wá sí Nàìjíríà nínú oṣù kejìlá ọdún tó kọjá lọ́jọ́ ọdún Kérésìmesì gan. Ìyàtọ̀ tó wà níbẹ̀ náà ni pé nígbà tí wọ́n wá lọ́jọ́sí yìí tí wọ́n ju bọ́ǹbù lu bùbá àwọn afẹ̀míṣòfò lágbègbè Sokoto ní Ghana làwọn sọ́jà tí wọ́n wá ṣe iṣẹ́ náà ti wá. Bó tilẹ̀ jẹ́ sọ́jà Amẹ́ríkà náà ni wọ́n, àmọ́ Ghana ni wọ́n fi ṣe ibùdó wọn. Ṣùgbọ́n pẹ̀lú eléyìí tí wọ́n ṣe nígbà náà, olórí ìjọba ilẹ̀ Amẹ́ríkà Donald Trump àtàwọn èèyàn ẹ̀ rí i pé kàkà kó sàn lára ìyá àjẹ́ níṣẹ́ ló ń fọmọ ẹ̀ bóbìnrin ńlẹ̀yẹ bá ń yílu ẹyẹ pé kàkà kí ohun tí wọ́n ṣe níjọ́ náà dín ìfẹ̀míṣòfò ní Nàìjíríà kù níṣẹ́ ni kinní náà túbọ̀ ń le sí i. Ìyẹn ló ṣe sọ pé kí àwọn sọ́jà òun máa bọ̀ kí wọ́n kúkú wá jókòó ti Nàìjíríà lọ́rùn bí eégún yóò bá sì dèèyàn kó ṣojú gbogbo àwọn. Bẹ́ẹ̀ ní tòdodo láti oṣù kejìlá tí àwọn Trump ti wá yìí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò náà ń burú sí i ni o. Ẹ̀yìn tí wọ́n wá níjọ́sí yìí ni àwọn afẹ̀míṣòfò ya wọ ìlú kan tí wọ́n ń pè ní Kuruminwali lọ́jọ́ kejìdínlógún oṣù kìíní yìí. Ìyẹn lẹ́yìn tí wọ́n ti ṣe àwọn ìjàmbá kéékèèké káàkiri ibi gbogbo lóríṣiríṣi. Ọjọ́ náà ni wọ́n jí àwọn kìrìsìtẹ́nì rẹpẹtẹ kó níbi tí àwọn yẹn ti ń ṣe ìsìn tiwọn lọ́jọ́ Sunday. Àwọn olùjọ́sìn náà jẹ́ 177. Àwọn kan ti ríbi sá lọ nínú wọn o, àmọ́ púpọ̀ wọn sì wà lọ́dọ̀ wọn. Bí oṣù kínní yìí ti ń parí lọ, ìyẹn lọ́jọ́ 29 oṣù náà, ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́, àwọn ará abúlé Wájírkò lójú ọ̀nà tó lọ sí Damboa láti Maiduguri wọ́n tún bíríìjì kan tí àwọn afẹ̀míṣòfò Boko Haram ti já lulẹ̀ níbẹ̀ tẹ́lẹ̀ ṣe. Àmọ́ níbẹ̀ làwọn afẹ̀míṣòfò míì ti bá wọn tí wọ́n sì pààyàn bíi 20 lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n wá jí ọ̀pọ̀lọpọ̀ kó wọnú igbó lọ. Lọ́jọ́ ìṣẹ́gun àná òde yìí, ìyẹn ọjọ́ 3 oṣù kejì, 20 èèyàn ni wọ́n pa lábúlé Doma ní ìpínlẹ̀ Katsina. Bẹ́ẹ̀ ni wọ́n pa àwọn 10 ní Woro àti Nuku níjọba ìbílẹ̀ Kayama ní Kwara. Bí wọ́n ti ń pa wọ́n ní Benue Plateau tí wọ́n ń jí wọn kó, bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe ní Sokoto àti Zamfara. Kìnní náà sì le koko láàrin oṣù kan. Ó jọ pé ohun tí àwọn ará Amẹ́ríkà yìí àti ìjọba Nàìjíríà rò papọ̀ rèé tí wọ́n fi ní kò sí ohun tí yóò mú ọ̀rọ̀ yìí yanjú ju kí àwọn sọ́jà láti orílẹ̀-èdè wọn máa bọ̀ kí wọ́n wá kún àwọn ti Nàìjíríà lọ́wọ́ lọ. Wọ́n ti dé o. Ọ̀rọ̀ náà kì í ṣe èyí tó pamọ́ rárá o, ọ̀rọ̀ tó ṣojú ìlú ni, nítorí àwọn oníròyìn àgbáyé ló gbé e nígbàrà tí olórí àwọn ológun Amẹ́ríkà fún ilẹ̀ Áfíríkà ọ̀gágun Dagvin Anderson ti kéde bẹ́ẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ ọjọ́ 3 oṣù kejì ọdún yìí. Ọkùnrin náà ní àwọn ti fi àwọn ọmọ ogun kan ránṣẹ́ sí Nàìjíríà. Wọ́n ti wà níbẹ̀ báyìí láti máa kún àwọn ológun ilẹ̀ náà lọ́wọ́ kí wọ́n lè jọ gbógun ti àwọn afẹ̀míṣòfò wọ̀nyí. Ọ̀gágun Anderson ní àjọṣe tó wà láàrin ìjọba Nàìjíríà àti United States ló jẹ́ kí eléyìí ṣeé ṣe o, torí àwọn ti gbà láti jọ fọwọ́sowọ́ lórí ọ̀rọ̀ ààbò àti ìkápá àwọn afẹ̀míṣòfò tó ń yọ Nàìjíríà lẹ́nu. Ó ní àwọn sọ́jà Amẹ́ríkà náà ti wà ní standby láàrin orílẹ̀-èdè Nàìjíríà níbẹ̀, kò sì lè pẹ́ tí a ó fi máa gbúròó wọn. Bó tiẹ̀ jẹ́ pé kò sọ apá ibi tí wọ́n kó wọn sí ní Nàìjíríà gan. Àwọn oníròyìn àgbáyé yìí ní ọ̀gágun tẹ́lẹ̀ tó ti fẹ̀yìntì tó wá jẹ́ mínísítà fún ètò ààbò báyìí Christopher Musa náà jẹ́rìí sí pé lóòótọ́ ni àwọn sọ́jà Amẹ́ríkà ti dé sáàrin Nàìjíríà, iṣẹ́ àlàáfíà ni wọ́n wá ṣe. Ohun tí èyí túmọ̀ sí ni pé àwọn ìrìn tí àwọn aṣojú ìjọba Bọ́lá Tinubu yìí rìn lọ sí Amẹ́ríkà kò gbé, nítorí ohun tó lè bí irú àjọṣepọ̀ yìí náà nìyẹn. Nígbàrà tí Donald Trump ti bẹ̀rẹ̀ sí halẹ̀ mọ́ Nàìjíríà tó ní ìlú alábùkù ni wá àti pé àwọn ń kó ìbọn bọ̀
níbí nítorí àwọn kìrìsìtẹ́nì tí wọ́n ń pa. Ìgbà náà ni àwọn ìjọba ilẹ̀ yìí ti dìde láti fi hàn Trump pé ọ̀rọ̀ tó ń sọ kò rí bẹ́ẹ̀ rárá o, pé kì í ṣe kìdá àwọn kìrìsìtẹ́nì ni wọ́n ń pa ní Nàìjíríà, wọ́n ń pa àwọn mùsùlùmí náà. Bẹ́ẹ̀ làwọn èèyàn náà kò torí ẹ̀sìn kankan pààyàn, afẹ̀míṣòfò tó ń wá ibùgbé lásán ni wọ́n. Àtìgbà náà l'Amẹ́ríkà fúnra wọn ti ń yẹ ọ̀rọ̀ náà wò, tí àwọn náà sì ń ṣèpàdé pẹ̀lú àwọn èèyàn wa láti rí i pé àwọn jọ fi kùn lukùn lórí ohun tó yẹ ní ṣíṣe. Àbọ̀ àwọn ìpàdé yìí náà sì rèé. Lóòótọ́, Anderson kò sọ iye àwọn ológun tí wọ́n kó wá, bẹ́ẹ̀ ni kò sọ irú ìjà tí wọn yóò máa jà tàbí ohun tí wọn yóò máa ṣe. Ohun tó dájú ṣákáṣá ni pé gbogbo ọ̀nà tí àwọn sọ́jà ti Nàìjíríà àti àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé láti Amẹ́ríkà yìí yóò bá gbà láti kápá àwọn afẹ̀míṣòfò, iṣẹ́ tí wọn yóò jọ ṣe nìyẹn. Eléyìí fi hàn pé ilẹ̀ Amẹ́ríkà kò mú ọ̀rọ̀ Nàìjíríà ní kékeré mọ́. Wọ́n ti mú un bíi pé ohun tó bá bá ojú ti bá mú. Àwọn náà fẹ́ kí gbogbo ara sínú ìjà afẹ̀míṣòfò yìí ni. Bó bá jẹ́ wọ́n fẹ́ máa ṣe kinní náà ní eréfèé tàbí yọ̀bọ́kẹ́ni, orílẹ̀-èdè Ghana tí wọ́n wà tẹ́lẹ̀ náà ni wọn yóò dúró sí, níbi tí wọn yóò ti máa fà wọ́n ọmọ ogun tàbí àwọn èèyàn kọ̀ọ̀kan ránṣẹ́ sí Nàìjíríà láti ràn wọ́n lọ́wọ́ lórí wàhálà tó ń kojú wọn. Àmọ́ ọ̀rọ̀ ti kúrò bẹ́ẹ̀ yẹn, ó ti kúrò bẹ́ẹ̀ báyìí. Àwọn ológun Amẹ́ríkà fúnra wọn ti wà ní Nàìjíríà tí wọ́n ti ń gba àwọn sọ́jà nímọ̀ràn ní bí wọn yóò ṣe máa lo irinṣẹ́ ìgbàlódé tí yóò máa fi ibi tí àwọn afẹ̀míṣòfò wọ̀nyí bá wà hàn, àti bí wọn yóò ti ṣe máa kọlù wọ́n nígbàkigbà tó bá yá. Bẹ́ẹ̀ àwọn ohun tí Nàìjíríà nílò gan-an láti kápá àwọn apààyàn tó ti fi ilẹ̀ wa ṣe bùdó nìyẹn. Nígbà tí Trump ní káwọn ológun òun kí wọ́n wá kọlù àwọn afẹ̀míṣòfò ní Sokoto lọ́jọ́ Kérésì, gbogbo èrò ọkàn ẹ̀ nígbà náà ni pé lóòótọ́ kìdá àwọn kìrìsìtẹ́nì ni wọ́n ń pa. Àmọ́ pẹ̀lú ọgbọ́n tí Nàìjíríà lò, táwọn Tinubu rí i pé àwọn mú àwọn aṣojú láti ilẹ̀ Amẹ́ríkà yìí wá sí Nàìjíríà, tí wọ́n bá àwọn èèyàn sọ̀rọ̀ káàkiri, tí àwọn fúnra wọn rin ibi gbogbo wò ní àwọn ìpínlẹ̀ gbogbo, tí wọ́n sì rí iye ẹ̀mí táwọn afẹ̀míṣòfò yìí ti parun ní àwọn ilẹ̀ Haúsá, pàápàá ní Sokoto àti Zamfara níbi tó jẹ́ àwọn mùsùlùmí ló pọ̀ sí jùlọ, tí wọ́n sì rí àwọn ọṣẹ́ tí wọ́n ń ṣe ní Borno pàápàá. Àwọn náà gbà wáyé pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ náà ọ̀rọ̀ kìrìsìtẹ́nì nìkan kọ́ o, ọ̀rọ̀ tó kan gbogbo ìlú ni, nítorí kò sẹ́ni táwọn afẹ̀míṣòfò yìí rí tí wọn ò pa. Ohun tó jọ pé ó yí wọn lọ́kàn padà rèé, tí wọ́n sì fi pinnu láti kúkú máa bọ̀ ní Nàìjíríà kí àwọn ológun wọn lọ́hùn-ún àti àwọn ológun ti Nàìjíríà sì jọ ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni kò sí tàbí ṣùgbọ́n kan níbẹ̀ pé irú àjọṣe báyìí yóò so èso rere, nítorí ọwọ́ ìròyìn pé àwọn Amẹ́ríkà ti dé sí Nàìjíríà yìí yóò ká àwọn afẹ̀míṣòfò náà lọ́wọ́ kò débì kan. Bó tiẹ̀ jẹ́ àwọn kan ń sọ tipẹ́ pé kí àwọn ìjọba Tinubu má jẹ́ kí Donald Trump kó àwọn sọ́jà ẹ̀ wá o, pé wọn yóò fi túbọ̀ dá nǹkan rú sí i fún wa ni, nítorí tí wọ́n bá dé wọn ò ní fẹ́ lọ mọ́, tí àwọn míín sì ń sọ pé ọrọ̀ ajé Nàìjíríà l'Amẹ́ríkà ń wá, nítorí ẹ̀ ni wọ́n ṣe fẹ́ wá jókòó tì wá. Síbẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fẹ́ jagun afẹ̀míṣòfò, ìyẹn àwọn sọ́jà, àwọn afẹ̀míṣòfò yìí gan ti wà nínú wọn. Gbogbo ayé ló sì ti hàn sí báyìí pé apá Nàìjíríà kò ká ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí mọ́ o. Nítorí ẹ̀ ló sì ṣe jẹ́ gbogbo ìrìn tí àwọn sọ́jà wa bá fẹ́ rìn láti kọlu àwọn jàǹdùkú èèyàn yìí, àwọn èèyàn wọn tí wọ́n wà nínú iṣẹ́ ológun tiwa ni yóò ti sáré gbé kinní náà fún wọn. Nídìí èyí, kàkà kí àwọn sọ́jà tiwa ṣẹ́gun, àwọn afẹ̀míṣòfò ló máa ń borí wọn. Bákan náà ni àwọn olówó kan àti àwọn ọba kan nílẹ̀ Haúsá, àgàgà àwọn olóṣèlú wọn, kò rí ohun tó burú nínú ìfẹ̀míṣòfò yìí. Àwọn míín sì ń ṣe bàbá ìsàlẹ̀ àti àtìlẹ́yìn fún wọn. Nítorí bẹ́ẹ̀, nígbà tí ọ̀rọ̀ bá rí báyìí, tí apá àwọn aráalé kò ká ogun mọ́ nítorí ìwà ìgbẹ̀yìn bẹbọjẹ́ tó wà láàrin àwọn jagunjagun wọn, aráàta tí kò dá ẹnìkan mọ̀, tí kò sì ní àjọṣe ìkọ̀kọ̀ pẹ̀lú àwọn kankan nínú àwọn tí ọ̀rọ̀ ń kàn, ni yóò padà wá yanjú ẹ̀ fún wọn. Ẹkùn ń lé ọmọ ọba bọ̀, àwọn kan ní kó má sá wọ ilé amẹ́kùn láàyè nítorí bàbá ẹ̀ ọba ni. Bàbá ẹ̀ ni kò sì lè dá mú ìgalà lóòyè yìí. Kí ló tiẹ̀ wá kan ọ̀rọ̀ ọmọọba nínú ikú gbóná látọwọ́ ẹkùn? Nígbà tí ogun bá ń lé ni, ẹni tó bá lè gbani là á sáàdì. Àwọn Amẹ́ríkà ti dé o,
ìgbàgbọ́ sì ni pé nǹkan yóò yí padà fún Nàìjíríà lásìkò tiwọn. Bí ogun bá wá parí, ẹ̀yìn òkú là á yanjú adìyẹ ìraná. Ohun tó bá kù lẹ́yìn náà ọ̀rọ̀ àjọkòsọ ni. Àmọ́ ní báyìí kò sóhun tó burú nínú wíwá Amẹ́ríkà, torí èèyàn kan tó lọ́gbọ́n kì í fẹnu àbùkù pé onírànlọ́wọ́ ẹni o. Ọláyíwọlá Alága ló ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ dídé àwọn sọ́jà Amẹ́ríkà sí Nàìjíríà yìí fún bùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. Ẹ kú àlejò.